ẹ̀yin èèyàn lé èyí tún lágbára o èyí tún lágbára o kí ló ń ṣẹlẹ̀ gan ní pálásì kábíyèsí a máa gbọ́ wípé àṣírí ti tú pẹ̀lú delivery man èyí tó lọ deliver pákéjì sọ́dọ̀ Queen Naomi lákùrẹ́ tí wọ́n ní wọ́n gbé oyin lọ síbẹ̀ wọ́n ní màá yìí ti ka o ṣe mọ̀ pé wọ́n ní kábíyèsí fi gégùn wọ́n lójú ẹ̀ fọ́ wọ́n ló ti ka àǹtí wa m àti àǹtí wa haro àti olórí tóbi wọ́n ló ti kà wọ́n ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi. Mashola Gist TV àtúndé Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé a kí ọmọdé a kí àgbà ẹ káàbọ̀ sí Mashola Gist TV Mashola dé o àtúndé àgbétútù dé àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist Mashola àtúndé o àtúndé Mashola Gist TV àtúndé. ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ lọ wọ́n ní wọ́n fi bí ìrun arákùnrin wọn ní but wọ́n ní kò bá kó ẹ̀dá òbí wọ́n ló deliver bí fáwọ̀ security ẹ̀yin èèyàn wọ́n lójú arákùnrin ti fọ́ nítorí inú bí kábíyèsí wípé ẹni tó lè rán iṣẹ́ ibi yìí fẹ́ ṣe ọmọ àwọn àtìyàwó àwọn níjàmbá ni ṣùgbọ́n wọ́n ní arákùnrin ti ka olórí tóbi ó ti ka àǹtí wa r àti àǹtí wa m ẹ̀yin èèyàn kí ló dé kí là ń wá kiri tá a fẹ́ ṣe ọmọ ẹnì kejì ní jàǹbá nítorí ìpè wọn ní kẹ́ ẹ kúrò nínú palace wọ́n ní kẹ́ ẹ kúrò nínú palace kẹ́ ẹ move lọ sí ilé tí àwọn rà fún yín ẹ bẹ̀rẹ̀ sí ránṣẹ́ ibi ẹ bẹ̀rẹ̀ sí ránṣẹ́ ìbànújẹ́ sí Queen Naomi ṣé ìyẹn ọmọ ẹ̀pọ̀ ọmọ náà ní Queen Naomi ni kò sí nǹkan tẹ́ ẹ lè gbé wá tó bá ti jẹ́ nǹkan ibi kò ní bá wọn lè fúnra ara yín lè máa fi ẹrù orí gbé ẹrù burúkú èyí tẹ́ ń gbé kiri nǹkan tí ò yé mi ni pé gbàtà àǹtí wa ti wá rìn kiri tó ní pé kọ́ wá bò ń bẹ Queen Naomi kọ́ wá bò ń bẹ Queen Naomi tó rà gbọ́ wípé Queen Naomi wọ́n wà lẹ́kọ̀ọ́ nígbà tá à ń tí wá lọ sákúrẹ́ pé kí yá ń wá lọ bó ń bẹ Queen Naomi Queen Naomi ní kí ló ń bẹ̀ fún tó bá ti ṣe nǹkan burúkú wà máa bẹ̀bẹ̀ kiri wà ní kán bẹ̀bẹ̀ tó bá tún ti gbẹ̀bẹ̀ wà tún bẹ̀rẹ̀ nǹkan mi enough is enough arábìnrin yìí sọ fún yín ó ní ìgbà tó ń wà ní palace sínú palace òun ò fẹ́ crowd fẹ́ gbọ́ èyí tó yà mí lẹ́nu jù allegedly ní tí olórí tóbi tó lọ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn èèyàn burúkú yìí allegedly bá ṣe gbọ́ o olórí tóbi wọ́n tó ṣẹ̀ṣẹ̀ bímọ irú ìmọ̀ràn wo ni àǹtí wa hem àti aro bá gbà tó máa bá wọn fọwọ́sowọ́pọ̀ láti ṣe irú nǹkan tó ṣe àfi kí gist má ju òótọ́ ṣe mọ̀ nǹkan tá a gbọ́ la wá torchlight ó ń yà mí lẹ́nu pé báwo ni olórí tóbi á ṣe dá sírò ọ̀rọ̀ báyìí ẹ fi bí oyin ẹ fi ránṣẹ́ sí Queen Naomi àtọmọ wọn kí ló dé kí lẹ̀ ń wá kiri wọ́n ní kábíyèsí ní tí wọ́n bá jẹ́wọ́ ẹni tó rán wọn níṣẹ́ burúkú yìí bí màá yìí ṣe máa bá kú nìyẹn wọ́n ní bí màá yìí ṣe bẹ̀rẹ̀ sí ká nìyẹn bí a ṣe gbọ́ wọn ló ti ka àǹtí wa m ó ti ka aró ó dẹ̀ ti ka olórí tóbi wípé wọ́n láwọn máa ra mọ́tò fóun ẹ̀yin èèyàn lé
wọ́n náà àwọn máa ra mọ́tò fóun tó bá ti jí iṣẹ́ ìtàn. Ẹ rí pé èyí tún lágbára. Síta gbọ́n nìyẹn ta ní ká mú wá fún yín o. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú Queen Naomi àti kábíyèsí ọwọ́ ayé òníkà wọn wọ́ọ̀tọ̀ òníkà wọn. Ẹni tó bá lòun fẹ́ dojú ìjà kọ wọn, Ọlọ́run á dojú ìjà kìíní náà. Gist tá a gbọ́ ni ẹ̀yin èèyàn wa, mo dúpẹ́ púpọ̀ fún yín. Ìfọwọ́sowọ́pọ̀ yín lórí channel yìí. Ọlọ́run Elédùmarè á bá mi wà pẹ̀lú gbogbo yín o. Òkè ní ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.